Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò, ibi tí a ti máa ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So láòkọ́ mo tọrọ gáfárà pé ó pẹ́ wa ká tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ní alẹ́ tòní. Àwọn ẹ̀rọ àti òjò tó rọ̀ níbí báyìí òun náà ló fa sábàbí. Lágbára Ọlọ́run Ọba a máa tẹ̀síwájú ní ibi tí a bá ẹ̀kọ́ náà dé. So fún àǹfààní wa tí a ti ń bá lọ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, ẹ rí i pé a bẹ̀rẹ̀ Maclaurin series, a dẹ̀ ṣàlàyé Taylor series bákan náà. A sọ fún wa pé lọ́pọ̀lọpọ̀ ọgbà a lè fẹ́ bùkátà láti kọ àwọn functions ọlọ́kan-ò-jọ̀kan wa, a lè fẹ́ kọ wọ́n ní agbọ́nrin power series o, tòun ti pé àwọn function wọ́n lè mọ́ wà ní power series fúnra lára wọn. Gẹ́gẹ́ bí àpèjúwe nísìnyí tí n bá ní function mi f of s kó jẹ́ sin x, ẹ rí i pé tí a bá ṣàkíyèsí function yìí, trigonometric function yìí, kò sí ní agbọ́nrin power series o, ṣùgbọ́n ọgbọ́n tó dópin tó wà nínú Maclaurin series a ló lè mọ ọ̀rọ̀ wá lọ́rọ̀ láti mọ ṣe kíní o, láti mọ gbé àwọn function yìí gẹ́gẹ́ bí àpèjúwe àtàwọn eléyìí tó bá jọrú rẹ̀ a lè mọ fi gbé wọn lọ sí agbọ́nrin power series. Mo ṣàlàyé pé tá bá ní kíní o, tá bá ní Maclaurin series òun náà ló dà gẹ́gẹ́ bí agbọ́nrin kan tá a lè mọ lò láti fi mọ gbé function lọ sí kíní, láti fi mọ gbé function lọ sí power series, tó jẹ́ pé àwọn tí ó mọ jẹ́ tẹ́ẹ̀mù series yẹn o yóò mọ jẹ́ derivative function yẹn. Tẹ́ bá gbàgbé a ní f of x wa ní Maclaurin series òun náà ní f of 0 plus s f prime of 0 divided by 1 factorial plus x squared f prime of 0 divided by 2 factorial plus s raised by 3 f prime of 0 divided by 3 factorial plus dot 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 dot. Àṣàlàyé ibi tó bá mú wa tá fi gbé sí báyìí, ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí àwọn táàmù yẹn lọ́kọ̀ọ̀kan wọ́n jẹ́ kíni o, wọ́n jẹ́ derivative function yẹn, àníyẹn wọn lá máa pè ní Maclaurin series. Àṣàlàyé Taylor series bákan náà, a ní Taylor series ó fara pẹ́ Maclaurin series o, kódà a lè sọ pé Maclaurin series special case Taylor series náà ni nígbà tí kíni o, nígbà tí s wa bá jẹ́ 0. Tàbá gbàgbé nínú àwọn fọ́múlà tá a lò ní ọ̀sẹ̀ tó kọjá sẹ́yìn fún Taylor series òun náà ni pé kíni o, ẹ rí i pé a sọ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ fún wa gbé f of s plus h wa òun náà ni f of x plus h f prime of x plus h squared divided by 2 factorial f prime of x plus h divided by 3 h cube f prime of s divided by 3 factorial plus dot dot dot. Gbogbo àwọn eléyìí agbọ́nrin tá a fi lè mọ gbé function lọ sí power series ni. Ẹ pé nínú àwọn tí mo ní ká mọ̀ dáadáa ká dẹ̀ sì mọ̀ lágbárí wa nínú àwọn tó jẹ́ kíni o, àwọn function tá a lè mọ gbé power series tàbí Maclaurin series yẹ ara wọn náà ni exponential function yìí. Ẹ̀gbọ́n náà ni 1 plus x squared divided by 2 factorial plus s raised by 3 divided by 3 factorial plus dot dot dot. Bákan náà wẹ̀ tá a bá ní sin x yóò mọ dọ́gba pẹ̀lú kíni o, s minus s cube divided by 3 factorial plus s raised by 5 divided by 5 factorial s raised by 7 divided by 7 factorial plus dot dot dot. Bákan náà tí bá ní cos x ẹ̀gbá ìta ní fún lè x squared divided by 2 factorial. Tẹ́ bá ṣàkíyèsí so ti yé báwọn àwọn power àti sin yóò mọ wà ní odd àbí, so ti cos yóò mọ jẹ́ even, ẹ̀rí pa ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ àbí nínú àwọn ẹ̀kọ́ tí ó kọjá. Káwá lọ mọ̀ pé yàtọ̀ sí pé a lè mọ gbé àwọn function léyìí, pa lè mọ gbé lo Maclaurin series láti fi mọ gbé ọ sí power series, wọ́n ní àwọn àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan. Náà àwọn àǹfààní ọlọ́kan-ò-jọ̀kan tọ́jọ́ wọn fẹ́ mú wá nínú ìwé wọn òun náà ni limiting values. Àtàbá ń bá a ká lọ rí pé ní kíni o, ní fírèmù
35 ọ̀jọ̀gbọ́n ó fẹ́ ṣàlàyé limiting values àti mọ̀túmọ̀ limiting values tẹ́lẹ̀ so àdẹ̀tìmọ̀túmọ̀ indeterminate form ẹ pé a ṣàlàyé fún wa pé tá a bá ní indeterminate form nínú àwọn eléyìí tá a ti lò sẹ́yìn wọn náà ni pé tó wáyé pé bá ní indeterminate form 0 divided by 0 tàbí infinity over infinity wọ́n pọ̀ jù báwọn lọ so tí báwọn a ní tó bá jẹ́ pàápàá iyèméjì tàbí iyèméjì bá ń bẹ nínú tó ẹ̀kọ́ jẹ́ èsì ánsà kan so tí báwọn ìgbà yẹn láà máa sọ pé kí ni o a máa pè ní indeterminate form ẹ pé náà àpẹẹrẹ méjì tí mo mọ mú wá fún wa wọn náà ni pé tí n bá ní 0 raised by 0 gẹ́gẹ́ bí àpèjúwe ẹ pé 0 raised by 0 tí n bá lò fi power 0 kí ni 0 raised by 0 jẹ́ 0 raised by 0 mi yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 1 so tí yé báwọn so mo tún lè sọ pé 0 raised by 0 ó lè mọ̀ jẹ́ 0 pẹ̀lú òfin o pẹ̀lú òfin pé tí n bá multiply 0 pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ 0 ṣe pé 0 raised by 0 náà ni pé kí ni o kí 0 máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ 0 so tí yé báwọn adẹ ti mọ̀ pé disaster ni 0 ẹ̀ntì tí ẹ ti jóná kọ́mọ́ kò náà mọ́ tiwa ni tí 0 bá multiply pẹ̀lú ara rẹ̀ iye ìgbà kígbà tí ó bá di kọ́mọ́ multiply pẹ̀lú ara rẹ̀ rí pé 0 náà ni ó mọ̀ jẹ́ ajá sí pé mo lè sọ pé 0 raised by 0 ó lè jẹ́ 1 ó dẹ̀ sì lè jẹ́ 0 so ti gba àwọn ìgbà tí iye méjì ti ń bẹ nínú tọ́ ẹ̀kọ́ jésì rẹ̀ yẹn o a máa pè ní kíni o indeterminate ẹ̀rí náà àpèjúwe mi náà ní kíni o infinity over infinity tàbá gbàgbé a ní infinity over infinity indeterminate lòun náà bó la ṣe mọ̀ pé indeterminate ni ìtumọ̀ infinity náà ni a ní infinity èsè nọ́mbà tó pọ̀ jù so ti bá wọn ṣùgbọ́n a lè ṣàfiwé rẹ̀ pẹ̀lú nọ́mbà tó pọ̀ gan-an so ti yé torí tí ìbá ń rú yẹ lọ́kàn yín pé nọ́mbà kan ló pọ̀ jù níwọ̀n gbà tẹ́ bá ti ro 1 pọ̀ mọ́ nọ́mbà tẹ́ ló pọ̀ jù yẹn ẹ tún máa mọ nọ́mbà tó tún pọ̀ jù nọ́mbà tẹ́ yín wò pọ̀ jù yẹn lọ mo bó ti yọ báwọn ṣùgbọ́n nínú àwọn ọ̀nà tá a lè máa gbà sọ nọ́mbà tó pọ̀ gan-an so ti báwọn ò là ń pè ní infinity ẹ wá rí kápẹ́ bá nírú nǹkan báyìí o 1 divided by 10 ṣàǹgbó fún mi ní kíni o yóò fún mi ní 0.1 tí bá ní 1 divided by 100 màá ní 0.01 tí bá ní 1 divided by 1000 màá ní 0.001 kí lẹ ṣàkíyèsí ẹ rí pé bí tísàlẹ̀ yẹn ti ń tóbi sí bẹ́ẹ̀ ni tí ń jésì yẹn ṣe kíni o ń súnmọ́dò so tí bá wọn bó wà ní tí wọ́n wá ní kí 1 divided by infinity mọ̀ pé 1 divided by infinity nítòótọ́ infinity èsè nọ́mbà ṣùgbọ́n a lè mọ ṣàfiwé rẹ̀ pẹ̀lú nọ́mbà tó pọ̀ gan-an a jẹ́ sí pé pẹ̀lú nọ́mbà tó pọ̀ gan-an màá máa ṣe kíni o màá máa ní 0 so tí bá kò mí lè mọ tẹ́sì rẹ̀ jẹ́ gan ṣùgbọ́n mo lè mọ tó súnmọ́ lésì so tí bá so ọ̀nà tá a lè mọ gbà sọ èsì nǹkan kan pẹ̀lú pa máa wá tá a bá mọ tẹ́sì kankan jẹ́ ṣùgbọ́n a mọ in tó súnmọ́ so tí òun láà máa ní limit ajá sí pé limit 1 divided by infinity mi báyìí wọ́n mọ̀ jẹ́ kíni o yóò mọ̀ jẹ́ 0 mo bí a ń gbọ́ àlàyé yẹ̀yẹ́ kéèké báyìí so ìyẹn là ń pè ní limit àdẹ̀sọ pé tí limit yẹn bá ṣe kíni o tó bá exist a máa sọ pé ó ṣe kíni o ó converge sí nọ́mbà yẹn so tí so èyí tí ó bá converge àní yóò mọ̀ wá diverge kí ló wá dé tọ́jú ọ̀gbọ́n fẹ́ fi mú irú kan yẹn wá ẹ rí pé nínú àwọn ẹ̀kọ́ tá a ṣe sẹ́yìn tá a bá nírò nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí pa ní ọ̀nà oríṣiríṣi tá a lè mọ ọgbọ́n limit o bóyá tí bá ní limit as s tends to 2 s square minus 4 s minus 2 ṣe pé tá a bá ṣe lè síwájú sí nígbà pé wọ́n ní kó mọ ṣe kí ni o kí s mọ jẹ́ 2 kó mọ súnmọ́ 2 àwọn ìpele ọjọ́ 2 square minus 4 2 minus 2 tí ó mọ dọ́gba pẹ̀lú 4 minus 4 2 minus 2 tí ń ṣe 0 divided by 0 bẹ́ẹ̀ láti mọ̀ pé léyìí indeterminate ni ó fún wa o so ti yé wa o ìgbà tá a ti mọ̀ pé indeterminate ni ó fún wa ṣe ẹ̀pọ́n náà tá a lè mọ̀ gbà ṣe eléyìí tá a ti kọ́ sẹ́yìn wọ́n ní pé ká wá ọgbọ́n láti lè ṣe kí ni o bóyá tí bá factorize ìdàdàngọ́mì yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ fún mi ní tó jẹ́ kó lè gé sálẹ̀ so tí adẹ̀ ti mọ̀ pé léyìí láìláàjá ta rí nù s square minus 4 ṣe pé difference of 2 square ni o s plus 2 s minus 2 over s minus 2 tó túmọ̀ sí pé àméjèèjì yóò mọ̀ gẹ́ra wọn ẹ̀rí pé tí mo nílẹ̀ náà ni pé s plus 2 tí n bá gbé sí yóò jẹ́ 2 plus 2 tí ń ṣe 4 ẹ̀rùn náà àkọ́kọ́ nù iná ọ̀nà mìíràn tá a kọ́ náà ni pé kí ni o a lè mọ̀ divide pẹ̀lú kí ni o a lè mọ̀ divide pẹ̀lú highest power tó wà ní denominator
a lè máa divide through pẹ̀lú highest power tó wà ní denominator pé tó jẹ́ highest power tó wà ní denominator mi báyìí òun náà ní x ṣẹ̀ǹpá lè sọ pé kí ni o kọ́ mọ jẹ́ limit s square divided by s minus 4 over s divided by s minus 2 over s mo bóyá wà so nígbà tí s mi tó ṣe kí ni o tó tẹ̀ sí 2 pé tẹ́ bá ṣàkíyèsí sí so eléyìí ó ṣe kí ni o limit s tends to 2 s minus 4 over s so ti yé bá divided by 1 minus kino 1 minus 2 over s so 1 minus 2 over s so pé tá bá fi 2 sí bí báyìí nìsín so ti yé pé tá bá tún fi 2 sí eléyìí náà mo jẹ́ kino yẹ mo jẹ́ 0 divided by 0 yẹ mo jẹ́ 0 divided by 0 náà indeterminate náà nìyẹn mo bóyá wá báwọn ṣùgbọ́n nígbò jẹ́ pé highest power tó wà mí báyìí náà ṣe pé tí máa lo s square gẹ́gẹ́ bí àpèjúwe ní mí báyìí divided by s square so ti yé mi máa tí máa lo x squared divided by x squared minus 4 divided by x squared nǹkan s over x squared minus 2 divided by s squared nígbà tí limit mi tó tẹ̀ sí kíni tó tẹ̀ sí 2 ṣe ìpele náà jẹ́ 1 àbí ẹ̀jẹ̀ ohun tí ó mú wa àbí 4 divided by 4 kí ni 4 divided by 4 jẹ́ ẹ pé 4 divided by 4 1 náà ni ẹ pé indeterminate ni ajá sí pé òfin yẹn ò ṣe kíni kò bá ṣiṣẹ́ ẹ mọ̀ nílò òfin yẹn bóyá tá bá ní kíni o tá bá ní improper fraction so improper fraction pé ní polynomial náà lè mọ gbàgbọ́ yé irú polynomial ta ni a lè ní improper yàní pé tí mo gbà lérò yẹn ni pé pẹ̀lú rational expression ṣe pé rational expression nílé so rational expression náà ni pé tó wáyé pé bá lọ ní polynomial mi ẹ jẹ́ pé ní p of s divided by q of s tí máa lọ ní kíni o lágbọ́n ní fraction so a máa ń pè ní rational expression so tó bá jẹ́ pé in tó jẹ́ degree numerator yìí ó bá kéré sí degree denominator máa ní kíni o máa ní proper rational expression tí degree numerator tó bá pọ̀ ju degree denominator lọ máa ní improper mo bí agbára yẹ̀yẹ́ báyìí so ṣùgbọ́n ọ̀nà mìíràn tá a lè mọ gbàrú náà lè òun náà ni pé ká gbọ́n wá fún mi nírú nǹkan báyìí nǹkan example mo ní limit as s tends to 0 tan s minus s divided by s raised by 3 so ti yé báwọn kó lè mọ rọrùn láti ṣe kíni o láti lo òfin aláwọ̀kọ́ tá a lò torí kò sọ́nà gbà tí mo lè gbà manipulate tòkè yẹn tí yóò fi gé s cube so ti yé báwọn torí tan x function trigonometric function yẹn kódà tí bá tún ní kí n divide through by highest power of the denominator ọ̀nà lè mọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀nà tó kéré tó yá tí mo lè lò bíbá ọ̀nà ni pé kí n kọ́ tan x ní kíni o ní Maclaurin series ṣe pa tí mo pé pẹ̀lú Maclaurin series a lè mọ́ ṣe kíni o a lè mọ́ gbé lọ sí kíni o ipò power series ajá sí pé tí bá ti kọ́ nípò yẹn tán mo lè tẹ̀ síwájú lórí rẹ̀ so tí bá ṣùgbọ́n ká tó lè ṣe ẹ̀mọ̀ ó gbọ́dọ̀ wà ní indeterminate náà pé tí bá kọ́ fi 0 sí yóò mọ̀ jẹ́ tan 0 minus 0 divided by 0 cube so ti yé tan 0 dẹ̀ sì jẹ́ 0 ajá sí pé yóò mọ̀ jẹ́ 0 divided by 0 so ti yé báwọn ṣùgbọ́n ọ̀nà tá a lè gbà ló ń sìn ní tí yóò mọ̀ jẹ́ àǹfààní àwọn Maclaurin series tá a ṣe kọ́ tán ọ̀nà ní pélé ní ìsìn kí ni mo mọ̀ ṣe pé mo ti mọ̀ pé tan x mi ó jẹ́ kí ni o x plus s raised by 3 plus 2s raised by 5 divided by 15 pẹ̀lú ta kọ́ lọ́sẹ̀ tó kọjá ẹjẹ́ ń fi hàn ẹwà ń bẹ̀ time ẹtìrì bẹ́ẹ̀ ni so ti yé bá so no acta lílé yẹ ẹ̀yàwó ti tàn so ká fi wo báyà tí gbàgbé yà àgbà s plus s raised by 3 divided by 3 plus 2s raised by 3 divided by 15 so ti yé báyìí ẹ rí pé tá bá tẹ̀síwájú lérí rẹ̀ báyìí ó ti fún wa léyìí o àbí ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé pé tan x lásán lè yí minus x tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀
ẹ jẹ́ n lo orú bracket tó bẹ̀rẹ̀ náà. So eléyìí ó máa jẹ́ over s cube. Ṣẹ̀gbọ́n tí n bá ṣe síwájú sí yóò máa jẹ́ limit as s tends to 0. Tí n bá open bracket dàdàngọ́mí yóò gé ra wọn kí ni ọmọ kúnlẹ̀ s cube divided by 3 plus 2s raised to power 5 divided by 15. So tí yé bá so then divided by I calculate multiplied by 1 over s cube. So tí multiplied by 1 over s cube. Ṣẹ̀gbọ́n tí n bá ṣe síwájú pẹ̀lú ọ̀nà kọ́nà tí n bá gbà pé mo lè fi ṣe tó ti tí n bá ṣe síwájú pẹ̀lú ọ̀nà kọ́nà tí n bá lè gbà pé mo fi ṣe ṣẹ̀ǹpẹ́lẹ́ ní ìsìn mo lè wá x yẹn mú wọn àbí ilé ọjà 15 àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ni so ti 3 in 15 5 yóò jẹ́ 5s raised by 3 plus 1 àbí 2s raised by 5 so ti yẹ then multiply by s raised by 3 ẹ gbélé ọmọ jẹ́ kí ni o limit as s tends to 0 5s raised by 3 plus 2s raised by 5 divided by 15 s cube divided by 15 s cube. Ẹgbẹ́ bá ṣàkíyèsí nǹkan kan wà tó ṣe kí ni òun tán gẹ́ra wọn ṣàgbé s cube lélẹ́yìn náà tí bá pín fún wọn lẹ́ọ̀kọ̀ọ̀kan ṣàgbé lọ́mọ jẹ́ tá bá lo linearity property ṣàgbé pẹ̀lú linearity property a lè ṣe kí ni a lè mọ fún àwọn táàmù yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan so ajá sí pé mo lè gbé límìtì sí second term yẹn náà then 2 yẹn ó jáde ẹ má gbàgbé linearity property a plus bg yóò mọ dọ́gba pẹ̀lú kíni o lélẹ̀ tí bá ní f of a plus b a ní yóò mọ dọ́gba pẹ̀lú f of a plus f of b níwọ̀n gbà tó bá wà linear àbí adẹ̀sàlàyé so ipe scalar multiplication náà ni pé f of kb wọ́n mọ dọ́gba pẹ̀lú kf of b so ti yé wa so ajá sí pélé náà jẹ́ 2 limit s raised by 5 divided by s raised by 3 ilé àtẹlé ìgẹ́ra wọn ẹ̀kẹ́tẹ̀ bá wá limit yẹn sí ọmọ jẹ́ 1 over 3 so ti yé wa then plus 2 limit s raised by 2 so tẹ bá gbé ìgbà tí s mi bá jẹ́ 0 ilé náà jẹ́ 0 0 times 2 yóò jẹ́ 0 so ajá sí pásá mi ọmọ kú kí ni o answer mi ọmọ kú 1 over 3 mo bá gbá láyé yẹn yékéyéké bẹ́ so ọgbọ́n tó dópin ta ló ń bẹ́ẹ̀ náà ni pé kí ni o inter ti mọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ sí agbọ́nrin kí ni ẹgbẹ́ sí agbọ́nrin Maclaurin series kẹ̀dẹ̀ ṣe síwájú sí níwọ̀n gbà tẹ̀wá fẹ́ dára yín láàmú ẹwílé náà hyperbolic sin x divided by x ṣe pé náà àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ ó lè mọ́ rọrùn láti lò fún ọ àbí so ṣùgbọ́n kò rọrùn láti lò fún a lè lo ọgbọ́n tó dópin tá a ti kọ́ nípa Maclaurin series torí mo ti mọ̀ pé kí ni sin s mi ọ̀ sáré ní tó rántí pẹ̀lú gbàtà ṣe ní ọ̀sẹ̀ tó lọ ẹgbẹ́ sin s hyperbolic sin àní ọmọdọ́gba pẹ̀lú s plus s raised by 3 divided by 3 factorial plus s raised by 5 divided by 5 factorial plus s raised by 7 divided by 7 factorial plus ... wọn bá gbára yẹn yékéyéké báyìí so ajásípélé ń sìn mo lè tẹ̀síwájú kí n gbé sí ìgbà tí mo ti mọ̀ pé bọ̀dá yìí wọn náà ló fún mi lélẹ̀ yábí mo lè fún náà so ilé ọmọ á jẹ́ kí ni o x plus s raised by 3 divided by 3 factorial plus s raised by 5 divided by 5 factorial plus s raised by 7 divided by 7 factorial then divided by x pé divided by mo lè kọ́ gẹ́gẹ́ bí kí ni o times 1 over x so tẹ bá ń ṣàkíyèsí ẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan máa ń ṣe pé x yẹn ó lè mọ divide ẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan tó bá ń divide eléyìí lọ́yọ̀ kọ̀ọ̀kan eléyìí ọmọ kù kí ni o limit as s tends to power 0 eléyìí okùn 1 níbẹ̀ báyìí then plus s square divided by 3 factorial níbẹ̀ báyìí eléyìí náà tó bá tún divide di raised power 5 yóò mọ kù kí ni o s raised power 4 divided by 5 factorial plus s raised power 7 ẹ̀jẹ̀ fi dot sí s raised power 6 ni ó kọ ẹ̀ ọ̀kan lọ́nbẹ̀ divided by 7 factorial plus ... so tí yé bá wọn ṣe àgbẹ̀ tí n bá lo limit mi fún nẹ́ẹ̀sìn so tí yé ilé ọmọ jẹ́ 1 plus 0 squared divided by 3 kò tí ẹ nídìí kéde dára mílíọ̀nù kódà kọ́ ẹ pé 1 billion lọ́wọ́ à ń sálẹ̀ ní wọ́n gba tí 0 ti wà ní denominator yóò mọ̀ jẹ́ 0 plus 0 plus 0 plus 0 so yóò mọ̀ fún wa níwà mo bẹ́ mọ àwọn àǹfààní rẹ̀ ní ìsinsọ́ nínú àwọn àǹfààní ibi tá a ti lè ṣe kíni o nínú àwọn àǹfààní ibi tí a ti lè lò nìyẹn nínú àwọn àǹfààní ibi tá a ti lè lò nìyẹn
sí agbálá yẹn kéèké ṣé kí n fún alápẹ̀rẹ̀ kan sí ẹ jẹ́ n fún alápẹ̀rẹ̀ kan sí káwọ́ bá ṣe lè ṣe. Okay. Ẹ wo eléyìí mo ní limit s tends to 0 sin s minus s divided by s raised to power 3. Ẹ má gbàgbé pé hyperbolic sign pẹ̀lú bá ṣe kọ́lẹ̀ kan lóun náà ní s plus s raised to power 3 divided by 3 factorial plus s raised to power 5 divided by 5 factorial plus s raised to power 7 divided by 7 factorial plus dot dot dot. So tí mà ajá sí pé tí n bá gbé sí ọ̀dọ̀ arákùnrin yìí nìsín máa ní limit as s tends to 0 s plus s raised to power 3 divided by 3 factorial s raised to power 5 divided by 5 factorial s raised to power 7 divided by 7 factorial minus x. So tí divided by s raised to power 3 kí lẹ́sà kéèsì méjèèjì yóò gèrè àwọn àbí a máa ní limit as s tends to 0 tí n bá ń fi skip yìí divide wọn lọ́kọ̀ọ̀kan ṣàgbélé ọmọ jẹ́ 1/3 factorial plus s raised to power 2/5 factorial plus s raised to power 5 divided by 5 factorial no then s raised to power 4 plus dot 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 kí ni mo ń ṣe mo ń fi s raised to power 3 denominator yẹn gé wọn lọ́kọ̀ọ̀kan ẹ pé tá a bá gbé sí 0 gẹ́gẹ́ bí ìtẹ̀kan ilé ọmọkùn 1 divided by 3 factorial plus 0 plus 0 plus 0 plus dot 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 tí ọmọ túmọ̀ sí kí ni 1/6 tí ọmọ túmọ̀ sí 1/6 ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa màmá ká di ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì láyé ńlẹ̀ o pẹ̀lú tí a ń pè ní kíni o L'Hopital's rule so láti ṣe kíni o láti fi wá limiting values kí ló fi L'Hopital's rule sọ so tiẹ̀ òun náà ni pé tó bá yẹ pé mo bá ní indeterminate bóyá 0/0 ni o so tiẹ̀ bá àbí kẹ́tì ẹ̀ tó sọ bẹ́ẹ̀ ká pé mo ní limit mi báyìí limit f of s over g of x nígbà tí s mi bá ṣe kí ni ò tó bá súnmọ́ a so ti yé báwọn so tó bá jẹ́ pé nígbà tí mo gbé a sí mo wà ní kí ni ó ń fún mi ní indeterminate form bóyá infinity over infinity tàbí 0 divided by 0 so ti yé báwọn so in ti L'Hopital's rule sọ náà ní pé kí ni o derivative limit yẹn ní gbọ́rọ̀ gidi báwọn yóò mọ dọ́gba pẹ̀lú limit nth order derivative ẹ̀ àbí kí n sọ pé limit àwọn derivative ẹ̀ so ti so òun náà ní pé kí ni o limit yẹn nígbà tí s bá jẹ́ a f of x over g of x ẹ̀ pé àti derive ilé yàrá derivative ò tí gùn ṣùgbọ́n tí L'Hopital sọ náà ní pé kí ni o tó bá yẹ pé ń bá differentiate ẹ̀ so ti yé wa tí mo tún wá wá limit ẹ̀ ìjà yòópa nǹkan kan náà ni ó mọ̀ fún mi kódà kìí ṣe first order derivative nìkan so ti bóyá bí àwọn higher order derivative bákan náà limit as s tends to a f prime of s divided by g prime of x so ti yé wa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ni o limit as s tends to a third order derivative máa máa ṣàlàyé ìtumọ̀ rẹ̀ so ti dérí ibo dérí nth order derivative ní tó fi yẹn sọ náà ni pé kí ni o tó bá yẹ pa bá ní indeterminate kí n mọ́ dára mi láàmú kí n differentiate numerator kí n differentiate denominator bóyá máa rọ́ náà lọ so tí n bá tún rí ṣe báyẹn lẹ́yìn ìgbà tí mo ti differentiate ẹ̀ láàkọ́ tán kí n tún rí differentiate òkè àti ìsàlẹ̀ numerator àti denominator bóyá máa tún rọ́ náà lọ so tí o bá tún ṣe ń bẹ̀ máa tún differentiate ẹ̀ títí tá fi rí ibi tá ń lọ ṣe ibi tí ìtòfin yẹn dá lé lérí ni ẹ wà àpẹẹrẹ yìí nìṣẹ́ mo ní limit ìgbà tí s mi tó ṣe kí ni o tó súnmọ́ 1 s raised by 3 plus s squared minus s minus 1 divided by s squared plus 2s minus 3 so ti ma ìgbà tí s mi bá jẹ́ 1 ṣe pé yóò máa jẹ́ 1k plus 1 squared minus 1 minus 1 divided by 1 squared plus 2 minus 3 ṣe pé tẹ́ bá ṣàkíyèsí eléyìí
1 square 1 plus 2 3 minus 3 0 ti kọ́kọ́ wà denominator yẹn náà mo bá gbára yẹn yékéyéké sìn so 1 plus 1 2 minus 2 eléyìí náà jẹ́ 0 ṣe àìpó ti fún mi ní indeterminate in tó fi yẹn sọ náà ni pé kí ni o bóyá mo á pe numerator yìí ní ìsìn ní f of x mo dẹ̀ pé denominator ní kí ni o g of s kí mọ́ dára mi láàmú kí n differentiate yẹ f of s mi ní ìsìn jẹ́ s cube plus x square minus s minus 1 ajá sí pé f prime of s mi ọmọ jẹ́ 3x squared plus 2s minus 1 so ti yé bá g of s ó jẹ́ kí ni o x square plus 2s minus 3 g prime of s yẹn pé prime tá gbà lérò bẹ́ẹ̀ pé náà ní kí ni o derivative àti ṣe sẹ́yìn 2s plus 2 so ti ìgbà tó yẹ pé a ṣe lákọ̀ọ́kọ́ ńgbà tá a wá limit ẹ̀ kò jẹ́ àárọ̀ náà tá a fẹ́ lọ́lọ́ àbí so ti yé bá ajá sí pé s cube plus s square minus x àbí minus 1 over s squared plus 2s àbí minus 3 ó lè mọ́ dọ́gba pẹ̀lú kí ni o limit as s tends to 1 derivative wọn kí dẹ̀ ni derivative aláwọ̀kọ́ 3x squared plus 2s minus 1 divided by 2s plus 2 ọ̀yà màá tún wá take limit yẹn báyà máa rí ọ̀nà lọ so ti ẹgbẹ́ tá a bá gbé s mi tó bá jẹ́ 1 yóò mọ̀ jẹ́ 3 1 squared plus 2 times 1 minus 1 over 2 times 1 plus 2 so ti yé mi báwọn ṣe ń pé yóò mọ̀ jẹ́ 3 plus 2 minus 1 divided by 4 so yóò mọ̀ jẹ́ 4 over 4 tí ń ṣe kíni tí ń ṣe 1 mo bí agbára yẹn yékéyéké báwọn so n tí lọ pító ń sọ nìyẹn so ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lílé yẹ̀wò ilé yìí náà nísìnyàn omi pọ̀ ọ̀nà pọ̀ tẹ́ ti mọ̀ tẹ́ lè gbà ṣe mo ní limit as s tends to 0 coch s minus e raised by s divided by x kódà ilé lo òfin aláwọ̀kọ́ ta ló ń bí báyìí òfin aláwọ̀kọ́ náà ni pé kí ni ó kẹ́ wá in tí hyperbolic cos jẹ́ ní Maclaurin series ní power series yẹ e raised by s yẹn náà kẹ́ wá tó jẹ́ ká wá subtract wọn pẹ̀lú ara wọn ká wá ṣe kí ni o ká divide ẹ̀ pẹ̀lú x bẹ̀tọ̀ ọ̀nà tó yá kánmọ́kánmọ́ òun náà ni pé kí n ṣe kí ni o kí n lo L'Hopital rule mi so this wọ́n ká tó lo L'Hopital rule ó mi pé tí ó tiẹ̀ fún wa tá a bá sọ ìtẹ́sí yẹn jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ sí so a mọ̀ pé yóò mọ̀ fún wa ní indeterminate gẹ́gẹ́ bí eléyìí sì ń ṣe àgbélé yóò mọ̀ fún mi ní kí ni o cosh 0 minus e raised by 0 divided by s cosh 0 ṣe pé 1 ni 1 minus 1 e raised by 0 náà jẹ́ 1 divided by 0 so 0 divided by 0 indeterminate kí ló wá ṣe lẹ́yìn rẹ̀ ajá sí pé tí n bá pélé ní f of s tí mo dẹ̀ pélé ní g of x ṣe pé f of x mi ti jẹ́ kí ni o cosh s minus e raised by s ẹ̀dẹ̀ mọ́ gbàgbé derivative hyperbolic cos kí ni derivative hyperbolic cos hyperbolic sign náà ni àbí minus e raised by x àbí kí dẹ̀ ni g of x mi x kí ni derivative wọn mọ̀ jẹ́ derivative x jẹ́ wọn àbí àdẹ a lè kọ́ pẹ̀lú òfin L'Hopital òun náà ni pé cosh s minus e raised by s divided by s yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o derivative wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣe pé derivative wọn sì sin s minus e raised by s over 1 mo bá gbọ́ yé báwọn so tá a bá sọ sínsìn ajásípélé ọmọ jẹ́ hyperbolic sin 0 minus e raised by 0 divided by 1 ẹ̀dẹ̀ mọ́gbà wípé hyperbolic sin 0 jẹ́ 0 minus 1 over 1 yóò mọ̀ fún mi ní kíni yóò mọ̀ fún mi ní minus 1 in tí L'Hopital sọ nìyẹn so tí ọ̀nà ní pé tó wáyé pé ńgbà tẹ́ ẹ wá ó bá fún yín ní kíni o ó bá fún yín ní indeterminate ẹ mọ́ dára yín láàmú ẹ mọ́ differentiate òkè àti ìsàlẹ̀ títí tẹ́ fi rọ́nà lọ ẹ wá pẹ́rẹ́ mìíràn example 2 mo ní limit as s tends to 0 s square minus sin 3x s square plus 4s káti ẹ̀ tó mọ̀ tá a ṣe ẹja wá limit ẹ̀ náà yóò jẹ́ 0 square minus sin 0 plus 4 times 0 sẹ́yìn pé ọmọ jẹ́ 0 minus 0 plus 0 tí ń túmọ̀ sí kí ni 0 over 0 indeterminate ọ̀yà so nínú ọ̀nà tá a lè lò tá a bá ti ní indeterminate òun náà ní L'Hopital rule so káwọn dọ̀ aláàmú mo láfi lè ṣe kí ni numerator àbùṣe function of x káàkiri lè ṣe g of x
màá wo pé ṣé tí n bá differentiate wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣé màá máa rọ́nà lọ ṣe pé derivative eléyìí sìn in derivative of x square 2s then minus 3 cos 3x àbí bẹ́ẹ̀ ni so g of x agbọ́n jẹ́ x square plus 4s g prime of s yóò jẹ́ 2s plus 4 so ti yé pẹ̀lú òfin yẹn sí ajá sí pé limit as s tends to kínú s tends to 0 àbí s square minus sin 3s ṣẹ̀gbélé ló ń fún wa ní indeterminate tẹ́lẹ̀ plus 4s so yẹn pé wọ́n dọ́gba pé pẹ̀lú kínú derivative wọn kí n derivative numerator jẹ́ nsìn 2s minus 3 cos 3x àbí divided by 2s plus 4 tí n bá fi àwọn 0 yẹn sí ń sin ajá sí pé wọ́n jẹ́ 0 minus 3 cos 0 divided by 0 plus 4 ṣe n pé wọ́n jẹ́ cos 0 jẹ́ 1 àbí 1 times minus 3 divided by 4 so tí bá wọn ẹ rí pé àti rọ́nà lọ lẹ́yìn rẹ̀ kódà ẹ lè ṣe ju ẹ̀ẹ̀mejì lọ kó tó wà wọn ẹ lè ṣe ju ẹ̀ẹ̀mejì lọ ẹ jẹ́ fún wa léyìí tó yẹ pé ó lè jẹ́ bí ẹ̀ẹ̀mẹ́ta láṣẹ kí n fi káàdì rẹ̀ nílẹ̀ ẹ ó lè wọ́n ní ká wá limit as s tends to 0 hyperbolic sin minus sin s divided by s raised by 3 ṣe pé tí bá wá tí limit ẹ jẹ́ láì dára mi láàmú yóò mọ jẹ́ hyperbolic sin minus sin 0 s raised by 3 yóò mọ jẹ́ 0/0 indeterminate mo lè lọ́gbọ́n aláwọ̀kọ́ kí lọ́gbọ́n aláwọ̀kọ́ yẹn náà ní pé kí n ṣe kí ni o kí n kọ dàdàngọ́mì yìí ní power series kí n pélé náà ní power series kí n yọ ń kùnú ara wọn kí n wá divide ẹ̀ pẹ̀lú s raised by 3 ọgbọ́n kejì tí mo lè lò ó náà ní pé tó bá yẹ pé bá ti ní indeterminate bóyá 0/0 báyìí tàbí infinity/infinity mo lè lọ P2 rule so tí yé bá wọn ọ̀yà kí dẹ̀ ń lọ P2 rule àní average f of s average g of s our differentiators ẹ̀ǹpẹ́ f of s mi jẹ́ kí ni o hyperbolic sin s minus sin s g of s mi jẹ́ s raised by 3 àbí ajá sí pé f prime of x mi kí ni ọmọ jẹ́ hyperbolic cos ben minus cosine so g prime of x yóò mọ jẹ́ kí ni o 3x squared ṣe n pé mo lè tún kọ́ ní sí yóò mọ jẹ́ limit as s tends to 0 nígbà tẹ́lẹ̀ yóò ti jẹ́ ká rọ́nà lọ a wá ṣe kí ni o a fi derivative rẹ̀ sí s raised by 3 so ti ṣe n pé yóò mọ dọ́gba pẹ̀lú ìdí derivative rẹ̀ jẹ́ cos s minus cos s divided by 3x squared ó ti ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tá a bá fi kílò kọ́ ẹ̀ sí cos 0 jẹ́ 1 àbí cos 0 náà jẹ́ 1 àbí so then 3x square yóò mọ̀ fún wa ní sọ ajá sí pé náà mọ̀ jẹ́ 0/0 so màá tún wá wá second order derivative rẹ̀ ṣe pé second order derivative ń sìn derivative cos s sin s so ti so and derivative of cos s minus sin s ajá sí pé lẹ́mọ̀ jẹ́ plus sin s so ti yé bá yẹ́mọ̀ jẹ́ kí ni o yẹ́mọ̀ jẹ́ plus sin s divided by 6x ẹ̀ náà ẹ̀já pélé náà g prime of s yẹ́mọ̀ jẹ́ divided by 6s ṣe pé tá a bá tún ṣe nísìnyí as s tends to 0 eléyìí ńlá gbèsè àbí ẹ̀mọ̀ ṣàkíyèsí rẹ̀ ń gbọ́ yẹ pé òun ni as a differentiate tán ẹ jẹ́ ká bóyá rọ́nà lọ ṣe pé tá a bá fi 0 0 náà jẹ́ 0 plus 0 divided by 0 0/0 indeterminate a tún wá differentiate lẹ́lẹ́kẹta àjá sí pé f prime of s níbí báyìí ẹ kínú cos s àbí torí hyperbolic sin derivative hyperbolic cos náà then plus cos s g prime of x náà nǹkan tí bá differentiate 6s ṣe àgbé kí ni ọmọ fún mi yóò mọ fún mi ní 6 just move on so gbé limit as s tends to 0 cos s plus cos s divided by 6 so tí wà so yóò mọ jẹ́ kí ni o cos 0 plus cos 0 divided by 6 cos 0 jẹ́ 1 àbí plus cos 0 náà jẹ́ 1 divided by 6 yóò mọ dọ́gba pẹ̀lú 2/6 ilé tí ń ṣe 1/3 torí pé àkókò ti lọ so lálẹ́ àwọn ọdún níbí báyìí tó parí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejìlá
kí la ṣàlàyé lónìí a ṣe rántí fúnra wa Maclaurin series àti Taylor series àtàwọn àǹfààní wọn. A nínú àwọn àǹfààní tó ní òun náà ni pé a lè fi máa wá àwọn limiting value tó ẹgbọ́n wà ní kíni o indeterminate form. Àṣàlàyé tí indeterminate form náà jẹ́ bóyá 0/0 tàbí infinity/infinity. A ní tó bá yẹ pé a bá ń ṣe iyèméjì nípa ń tọ́ ẹ kí sí ànsà kan jẹ́ tó ti wà hàn bóyá tẹ́nìkan bá ronú ń pa rẹ̀ ó ní nǹkan báyìí ní ó jẹ́ tí ó sì ṣàṣìṣe tó ti wà hàn nínú àwọn òun tẹ́lómìnà bá ronú ń pa rẹ̀ nǹkan báyìí náà ní ó jẹ́ tí ó sì ṣàṣìṣe. So tó bá jẹ́ pé iyèméjì ń bẹnu tọ́ ẹ kí sí èsì jẹun aláwọ̀ ní indeterminate adẹ̀ṣàlàyé ìdí tí 0/0 fi jẹ́ indeterminate àti infinity/infinity fi jẹ́ indeterminate. So tá bá ní indeterminate form báyìí àwọn tó fẹ́ tá bá ní indeterminate form báyìí àwọn tó fẹ́ ṣe kíni o àwọn tó fẹ́ ṣe tí ẹ bá fẹ́ wá limit ẹ bóyá nígbà tí ẹni bá jẹ́ infinity ni mo sọ fún wa pé infinity kì í ṣe pé nọ́mbà tó pọ̀ jù ni ṣùgbọ́n nọ́mbà tó pọ̀ gan-an torí tí nǹkan bá ń rúwẹ́ lọ́kàn yín pé òun lọ pọ̀ jù tẹ́ bá tún ti ro wọn àmọ́ ẹ̀mọ́ ọmọ tó tún pọ̀ lẹ́yìn rẹ̀. ó lè mọ́ nǹkan kan nígbà tó bá jẹ́ s bá jẹ́ infinity ṣùgbọ́n ó lè mọ́ wá àwọn tó súnmọ́. So tá a bá fẹ́ lò yẹn tá a bá fẹ́ dá láàmú òun náà ni pé máa ṣe kí ni o máa kọ́ wá àwọn power series tí wọ́n bá fún wa kó tó di pé máa ṣe síwájú sí i nínú àwọn ọ̀nà mìíràn náà ni kí ni o akọ L'Hopital rule a ní L'Hopital rule òun náà ni pé tọ́nà bá ti pín bẹ́ẹ̀ lọ àwọn òfin eléyìí tá a ti kọ́ sẹ́yìn kò lọ́mọ tó dẹ̀ fún wa ní indeterminate òun náà ni pé a lè divide òun náà ni pé a lè ṣe kí ni o a lè differentiate numerator ká differentiate numerator náà ká wá lo òfin yẹn fún. So lágbọ́ Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ àgbà tá a darapọ̀ mọ́ alálẹ̀ tóní títí máa fi mọ̀ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàárọ̀.